Adejare Bello ni ọmọkùnrin tá a bí ní ìlú Ẹdẹ níbi 60 ọdún àtẹyọkan sẹ́yìn, tó wọlé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún 1999. Ọdún náà ló jẹ́ minority state leader ní Ọ̀ṣun State House of Assembly sí wọ 2003. From 2003 to 2011, fún ọdún mẹ́jọ gbáko, òun ni adarí ilé tí wọ́n ń pè ní speaker. Lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ni ambassador Nàìjíríà lórílẹ̀-èdè Mexico, tó tún mú orílẹ̀-èdè mẹ́ta míì, Costa Rica, Guatemala and Panama sábẹ́. Ó dàbí ẹni pé òṣèlú yẹn ó wà nínú ẹ̀jẹ̀, torí mo rántí pé mo wà ní Ilé Ifẹ̀ tí mo ti ń kẹ́kọ̀ọ́ òfin Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, ni mo ti ń ṣòṣèlú, ni mo ti ń dá sí. Mo rántí pé election local government ní 1990, bíi 33 years ago, mo díje pé mo fẹ́ ṣe councillor lọ́dún náà. Ó tó di pé wọ́n petition mi pé ọmọléèwé ò lè contest, tí ò dẹ̀ sí ní tó jọ. Mo rántí lọ́dún náà, Babangida ní ká gbọ́lidé ọ̀sẹ̀ méjì gbogbo universities across Nigeria ká lọ register fún either SDP or NRC. So gbàmúdẹ̀ rí pé ibi tí wọ́n ń work towards ni pé kí councillor ward mi wọlé on post, wọ́n láti withdraw fellow mi ní election fún ọjọ́ mẹ́jọ. So tí mo fà kalẹ̀ bí ó tiẹ̀ prominent, ìbò 51 pẹ̀lú náà fi gbé ọdún náà. So ilé tó túmọ̀ sí pé láti pé mo contest, but mo dúpẹ́ fọ́lọ́run. Ìgbà tí contest mi máa bẹ̀rẹ̀ again ní 1997, ó wá yá. 1997 mo wọlé honorable, láyé Abacha mi ò rí lò. 1999 mo wọlé lọ́ndà APC, ìgbà yẹn mo jẹ́ minority leader. 2003 to 2011 mo wà ní PDP, ìgbà yẹn mo jẹ́ speaker. Mo ṣe wọnú òṣèlú ni pé ọdún yẹn tí mo contest councillorship tí mi ò mú, ní ọdún tó tẹ̀lé wọ́n ṣe national convention láti organize executive ní national, state and local. So Dr. Ahmed Kusamatu kọ́lọ́run foríjì wọn láti Kírun, àwọn náà bàbá kan sí mi nílùú mi tí à ń pè ní bàbá Oyètúndé, àwọn ni leader wa ọdún náà, wípé àwọn mẹ́rin kan ti dìde òtún láwọn fẹ́ gbé state PRO NRC, but yóò wù àwọn kó jẹ́ pé mi ni. So it was a keenly contested election ní Terminus Hotel níbà lóṣogbo. Èmi tí mo jẹ́ student medical doctor wà láàrin wa, èmi ni wọ́n yàn tí mo di state PRO NRC kó tó di pé Abacha gbàjọba. So mo ṣe wọnú òṣèlú nìyẹn, àtìgbà yẹn mi òṣèlú lẹ̀. Mo ti ṣòṣèlú yàtọ̀ fún àǹdìbò consecutively fún 33 years báyìí. Mo dúpẹ́ pé mi ò sọ̀tàn yẹn lásán, torí pé mi ò fọ́ gbólé. Fún election tí mi ò lò, mo lọ́dún 12 gbáko nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo wà nílé fọ́dún 10 tí mi ò lọ́bì kankan. 2011 tí mo parí speakership to 2021, tí President Buhari through President One Benson Ahmed Bola Tinubu, òun ni wọ́n fún ní slot, Buhari fún ní slot sí Ọ̀ṣun State ẹyọkan péré fún ambassadorial appointment. Ó dẹ̀ ní kí chief of staff ẹ̀ kó gba CV mi without me knowing. Àríra for 15 months àsọ̀rọ̀. So ó ti gba CV mi tán kó tó pé former governor Arẹ́gbẹ́ṣọlá àti former governor Oyètọ́lá pé kí wọ́n bi mí léèrè o, nǹkan tó ń fẹ́ fún mi lélẹ̀ tí Buhari fún mo lè má láì jẹ. So governor Oyètọ́lá, mi tiẹ̀ kọ́kọ́ sọ pé mi ì fẹ́, pé mi ì ṣe ambassador,
kó tó di pé gómìnà Oyètọ́lá àpàbí wákàtí méjì wọ́n bá ní padà wá níjọ́ kejì wọn lọ́gbọ́n àgbà fún mi pé bóyá àti tún rò táwọn kú lọ́dọ̀ wọn èmi náà ní láti lọ pé mítìn Akeem Adébọ̀lú ẹ máa bọ̀ Babson ẹ máa bọ̀ pa àwọn èèyàn mọ́ra láti Ẹdẹ north and south wọ́n ní kí ni jẹ́ bẹ́ẹ̀ ṣé Ọ̀ṣun state náà ní í jókòó sí ni màá mọ̀ yẹn sí mo sì gbà nìyẹn nígbà mo dọ́dọ̀ gómìnà níjọ́ kejì mo ní bàbá ẹ mọ̀ wùlẹ̀ làágùn jìnnà gbàǹdẹ̀ wí àwọn èèyàn mi mo ti pè mítìn wọ́n sì ní kí n máa lọ dúpẹ́ lọ mi ó ní kí òun kì í ti wíwò ilẹ̀ tí ò fún wa ní nǹkan rí pé election 2018 lèmi rẹ̀ fi mọ́ra tó ránṣẹ́ sí mi tọ́nà ọba ní kòrò sí mi mo dẹ̀ ọ̀dà lóhùn láti gbà yẹn ló ti rẹ́gísítà mi sọ́kàn ọlọ́run sì mú tó tù sí lọ́la níbẹ̀ náà so àdúgbò ibi tọ́lọ̀ ń bá a bá dé. ọ̀rọ̀ àwọn kò gbé fúnra wọn kì í sàwà tí Bísí Àkàndé la ní problem igbákejì tí Bísí Àkàndé Ọ̀túnba Ayéyọlá Omisore àti ọ̀gá rẹ̀ tí Bísí Àkàndé ní wọ́n ní wàhálà ní ESCO meanwhile àwọn alábòsí tó pọ̀ ní òṣèlú ni wọ́n fẹ́ kí ní ẹ̀ lójú ohun tó ṣẹlẹ̀ lélẹ̀ bàbá Àkàndé a very straightforward person tí bàbá ọba ṣe ní ìsọ nígbà tí revenue mobilization allocation and fiscal commission tí wọ́n ti determine ní táwọn olóṣèlú ọmọ gbà 1999 tá a wọlé lọ́ndà bàbá Àkàndé bàbá ń fún wa ní 90,000 pé at least àtàmà tiẹ̀ jẹun nígbà tí wọ́n bá decide iye tó yẹ ká gbà àwọn máa ṣe ohun tó bá yẹ káwọn ṣe bóyá wà ládàá change padà ní o tàbí àwọn ni ó dá change padà fún wa so all of a sudden àgbà fún bí oṣù mẹ́fà all of a sudden ni bàbá tún pè wá bàbá ní ẹ̀yin ẹ̀mí o come to think of it ṣé ẹ fẹ́ máa gbowó ju permanent secretary lọ ni a ní bàbá àìsẹ̀ bẹ́ẹ̀ wọn permanent secretary bó o kẹ́ni tí wọ́n àwa náwó dìbò bàbá sáfà akẹ́kọ̀ọ́ rí pé kò ní rí bẹ́ẹ̀ o tí bàbá sì lóun ó ṣe bàbá ó ṣe ẹ wọ̀rọ̀ pé àwọn òṣìṣẹ́ wọ́n mọ̀ san percentage kankan owó yẹn ni bàbá rẹ̀ tí wọ́n fi kọ́ the biggest secretariat in Nigeria today the most beautiful and the biggest you can find out not even Lagos you can't find it anywhere again so the àṣìfà akẹ́kọ̀ọ́ rí nìyẹn bàbá ní nítorí pé àwọn bàbá rán ni o níta ẹ máa ṣe ni pé a gbé ìdí bàbá ra ná so èmi ni mo ṣe ayédèjọ náà lọ bàbá láyọ bàbá níjọ́ tá a decide náà àwa 26 àwa 22 la present ní house àwa yọ ọ̀nàrẹ́bù ọ̀dọ̀ bàbá lẹ̀ ọ̀nàrẹ́bù là ọ̀nàrẹ́bù Adédìjì wọ́n mọ̀ sign àwa 21 bá sign sísàn tá a sign tá a gbé notice of impeachment bàbá jáde làwọn èèyàn ní Ọ̀túnba Ayéyọlá Omisore wà fún wa lówó ní house ìjọ tí màá pàdé ẹlẹ́dàá mi lẹ́sìn ògbèjì búra pé Omisore didn't give us 1 naira in fact àwa la bẹ̀rẹ̀ along the line kò bá wa dá sí so but ṣé mo àwọn olóṣèlú àwọn tí wọ́n jọ wà ní ESCO I remember the role played by former commissioner for finance I've forgotten the name now it was from a different land àwọn míì wọ́n ní Omisore ló wà ní díẹ̀ prophet governor bí wàhálà yẹn sì dé nǹkan mẹ́ta ni meanwhile Ọlágbájú tí wọ́n pa yìí Ọlágbájú òun àti Omisore wọ́n kàn jọ wá láti fẹ́ ni wọ́n ìríra high to high ṣùgbọ́n nígbà tọ́rọ̀ ti dé bẹ́ẹ̀ yẹn pé ọ̀tẹ̀ ti wà láàrin gómìnà àti igbákejì ẹ̀ kò ní jẹ́ ti bàbá sọmọ kọ́mọ́ lára ẹ̀yìn Omisore lòun ó dùn sí bó ṣe recruit àwa yòókù sẹ́yìn Omisore nìyẹn because tí ọ̀kan Omisore lọ́wọ́ kan lẹ́sẹ̀ ni wọ́n lọ́mọ lẹ́sẹ̀ so bọ́rọ̀ ẹ̀ sì jẹ́ nìyẹn kì í ṣe wàhálà bàbá àti House of Assembly àwọn bàbá ò ní problem kọjá pé bàbá cut owó wa from 90,000 to 60,000 ìyẹn ló bí wa nù but bàbá náà ṣe dáadáa nígbà tí revenue mobilization gbówó wa jáde pé ọ̀nàrẹ́bù 244,000 lówó wa bàbá san owó wa in lump sum san
àríyá sẹ́yìn a dẹ̀ wà lórí pàǹgbà àwọn owó rádaràdà yẹn for 2 years but nígbà tí mo gba check mi báyìí ilé mi tó wà lẹ́dẹ̀ ilé kan náà tí mo kọ́ sẹ́dẹ̀ ni mo bẹ̀rẹ̀ so bí ẹ̀ sì jẹ́ mẹ́rin. Ọlágbájú was the most vibrant honourable member tí Ọlágbájú máa ń sọ̀rọ̀ báyìí house ọmọ mi ni mo rántí àwọn baba Abraham Adesanya all the south west leaders wọ́n wá sí Ọ̀ṣun State House of Assembly when Ọlágbájú was vibrating baba Abraham Adesanya this guy can debate in any parliament in the world. That was the comment of Chief Abraham Adesanya to lead àwọn Afẹ́nifẹ́re wá ń jọ́nà lọ. Unfortunately Yorùbá ní èyí tọ́tọ̀ ìtẹ́ńgbó was callously murdered nínú ìlú ẹ̀ ní Ọlọ́run àbúrò ẹ̀ tó pa ọ́ àwọn tí wọ́n mú létà wọ́n ti ń lọ nǹkan míì mọ́ kankan wọ́n kàn ń pèsè àwọn méjì létà wọ́n tún rìlíìsì wọn tí wọ́n dájọ́ kú fún wọn ni o gómìnà kan níbẹ̀ ọ̀dọ̀ rìlíìsì so wọ́n ní tẹ̀ǹtò kú ló gbé. Adeleke brought APC to Ede 2002 báyìí Adeleke pe èmi àtàwọn leaders yòókù pé ó dàbí ẹni pé ọ̀rọ̀ APC ò kò fẹ́ rinlẹ̀ á kúrò ń bẹ̀ lọ sí PDP so ìyẹn lèmi náà ṣe ń fẹsẹ̀ yín délé ní House of Assembly kọ́sọ́ tí Adeleke ta báyìí èmi náà ta tẹ̀lé ni so he was our leader ní tó bá ti ṣe là ń ṣe wọ́n tó bá ṣe nǹkan mi ọ̀ fẹ̀gbẹ́ lulẹ̀ náà ni. bí èèyàn ó gbọ́ tí ọ mo fẹ́ sọ pé bí ọ̀rọ̀ ti bàbá Àkàndé àtòmísọ̀rọ̀ náà ni àwọn èèyàn náà ló wà ń dẹ Adeleke ó dùn lọ́rùn kọ́lọ́run ó forí jì èèyàn tí inú ẹ̀ mọ́ ni ó gbà pé pẹ̀lú position mi àtìgbà mo jẹ́ minority leader àtìgbà mo jẹ́ speaker pé lẹ́yìn òun nílẹ̀ Ẹdẹ Adejare Bello not even àwọn tó lọ House of Reps kò fún wọn ní regard tó fún mi a máa ń ní misunderstanding kékeré o and let me be very honest with you the first 2 elections tí mo ṣe election of 1997 láyé Abacha election 1999 Adeleke family through Dr. Adejare Adeleke sponsored me 100%. So golf ó realize potential yẹn but àwọn máa lọ bí ìgbà tí dìde tí mo bá tèmi lọ máa lọ kó sí lábẹ́ nǹkan níkan ní màá ṣe mò ń gbé ọ lẹ́sẹ̀ màá ṣe gbá màá ṣàwọ̀ ìgbà mi golf pè mí wọ bedroom ẹ̀ kò ń gbọ́ nǹkan báyìí o ṣe àwọn pé tí wọ́n bá pè mí bẹ́yẹn èmi náà ó ní àlàyé láti sọ ọtọ ọ̀pọ̀lọpọ̀ náà ní pè mí so bí ọ̀tẹ̀ yẹn bó ṣe ń lọ nìyẹn títí tí gbogbo ẹ̀ fi búrẹ́kẹ́ kò wá ṣàdédé búrẹ́kẹ́ mo lọ sí Kenya ní 2011 kí n tó dé àwọn èèyàn ti ń sọ pé ó yẹ kí n dúró after 12 years in the House of Assembly pé wọ́n mà nílùú wa tá à ń pè ní ọ̀nkù àti dádé àwọn náà gba fọ́ọ̀mù House of Reps sílẹ̀ wọ́n gbà ní Ghana náà ní 1.2 million àwọn tí alága lọ pé kò yẹ kí irú èèyàn báyìí dúró lé òde wọn bá kàn gbé fọ́ọ̀mù dé wọn á bá mi ní quarters mi bẹ́ẹ̀ ní guest house mi kí n sign fọ́ọ̀mù ní fọ́ọ̀mù kí n ní House of Reps nígbà after 12 years ẹ̀jẹ̀ mi náà lọ lílọ sí mi ẹ̀jẹ̀ afẹ́ lómi láàyè wọn ò lò so wọ́n pè mí bẹ́ẹ̀ ní sáà but pèmí tó dé àwọn kan ti gbé sùnmọ̀ mí pèmí ni mo pè láti Kenya pé kí wọ́n bá mi gba fọ́ọ̀mù lẹ̀ fọ́ọ̀mù tí mo dé tí mi ò sign because God fẹ́ lọ Senate lẹ́ẹ̀kan sí lọ́dún náà so fọ́ọ̀mù tí mo dé tí mi ò sign ẹ̀sìn wa lè sọ pé èmi ni mo pè
so ọ̀rọ̀ sá dàrú díẹ̀ ńgbà yẹn but gọ́fúnà Oyinlọ́lá tó bá parí ọ̀rọ̀ yẹn ńgbà yẹn àkúlò rẹ̀ but nígbà tó di 2014 tá a fẹ́ ṣe election tárẹ́gbẹ́ fẹ́ ṣe second term àwọn dìde gọ́fúnà Adeleke Ọ̀túnba Oyèyọlá Omiṣọ́rẹ́ dìde in fact mi tí dé console tí wọ́n fi announce pé mi ni director general gọ́fúnà Adeleke he made the announcement himself but the débẹ̀ everybody ó nǹkan kan so à ń bá lọ nígbà tí list máa dé láti Àbújá bí wọ́n doctor list o bí wọ́n doctor mi ò mọ̀ but mo rí i pé list méjì ló exist former governor Kebbi lead kan wá Aliero òun dẹ̀ ní party yàn kó wá conduct the primaries so with that Alhaji Adeleke advice pé kó withdraw pẹ̀lú list wọn gbé jáde so àwọn ọ̀lọ́ fèjì wọ́n dẹ̀ lọ sí Ọ̀túnba Oyèyọlá Omiṣọ́rẹ́ wọlé gẹ́gẹ́ bí candidate ó wọlé tán Ẹdẹ tóbi Ẹdẹ níbò àwọn ò lè fẹ́ dẹ́lẹ̀ gbunduku ẹ jẹ́ káwọn lọ mú Adejare Bello ní deputy governor Omiṣọ́rẹ́ tó dá wà lálẹ́ ni so àgàbá ní èmi gangan ni mo tásìrí káàpù wa fún Omiṣọ́rẹ́ tí list fi ń change ní airport l'Abuja àwọn táwọn rán lọ pàdé àwọn tí ó conduct ìbò l'Abuja wọ́n bypass mọ́tò táwọn send wọ́n lọ wọ mọ́tò mi kí ni ká fi búra bóyá lẹ́ẹ̀dẹ́ ni o bóyá nǹkan kan ni o mo gba àlùfáàní gbọ́ ṣùgbọ́n tó yẹ pé ká lọ tìbílẹ̀ mo rẹ́dì láti lọ di Ṣàngó lọ́jà tìmí mo rẹ́dì láti fògùn búra mo rẹ́dì láti fi ilẹ̀ Ẹdẹ búra kí wọ́n bu ilẹ̀ Ẹdẹ ní palace á dà sínú omi kí n gbé mu tó bá yẹ pé mo bá tàṣírí ìkọ̀kọ̀ kan fẹ́ni kò sẹ́ni tí ó gbà mí gbọ́ bí ọ̀gá ṣe lọ rí àwọn arẹgbẹ́ nìyẹn so bá ti gbàdá gan bàtà kọ́sọ̀ bọ́ nínú APC wọ́n tẹ̀ mí lẹ̀ sínú PDP so mo dẹ̀ ń bá lọ èèyàn mi ẹ mọ́ káàárẹ̀ ọ̀kan fásitì tí a ti ń ṣe mítì àwọn ló ń sanwó ẹ̀ wọ́n lọ kàn sí APC ẹ̀yìn mo nílẹ̀ kan ní ẹgbẹ́ Old Bank mo tẹ̀ sí set ẹja kan sí lórí ká máa ṣe mítì ń bẹ̀ so bá a ṣe lọ síbẹ̀ yẹn ni a kó mítì PDP lọ síbẹ̀ so ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ó sì di pé àwọn APC wọ́n dẹ̀ lọ contest senator Ventura seat ń bẹ̀ and he won Ventura seat kan náà ń ṣe lọ́wọ́ ọlọ́jọ́ tó dé ní how many years ago 2017 years that was 4 years ago. Àwọn èèyàn mọ̀ mí lẹ́dà tí ìparọ́ nǹkan ò rọgbọ nǹkan ìgbà náà nítorí tó gbé wa papọ̀ closely àwọn èèyàn tó tún dàrú àwọn èèyàn náà ló dàrú o after tí gọ́ọ̀fù kú àsìkò yóò sìnkú the then Senate President Saraki èmi ni mò ń receive wọn nínú ilé gọ́ọ̀fù ẹni tó bá yẹ kí n mú kọjá lọ sọ́dọ̀ Dr. Deji máa ń mú wọn lọ síbẹ̀ bam àti wàhálà yẹn fi jọ méjì léraléra in fact ibi tí wọ́n ti fẹ́ na ẹnìkan tí wọ́n believe pé ó wà lára àwọn tí ò ṣe dáadáa ń gba ayé gọ́ọ̀fù ẹnìkan fi òkà gbá mi lójú òkà tó so mọ́wọ́ tó fẹ́ fi gbá ẹni yẹn gbá mi bíbà tí tójú mi ò ríran tó wú fún ọ̀nà iye ọjọ́. Thereafter, the governor of Osun State today, Adeleke, was not in Nigeria, he was in America. So, ọ̀rọ̀ di pé ta ni ó replace tí ó parí táàmù gọ́ọ̀fù. Meanwhile, èmi wà ní PDP o. So, wọ́n bá ní pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ o wọn à ní ẹni tí ó bá replace gọ́ọ̀fù
candidate tó jẹ́ nu APC bóyá kan máa bọ̀ nínú PDP. Meanwhile mi ń contest governorship láti 2016 nínú PDP. Àwọn bàbá Swaib, Dr. Olú Àlàbí àtàwọn míì báńbáń, Daniel Olúwalá alága lọ́dún náà, wọ́n ti pé bírí kótó náà adágún odò, wọ́n ní kí wọ́n lọ fún senate, ní tí mo béèrè fún gọ́vnà ni. So àti pé tí ìdílé Adeleke bá sọ pé ọdún méjì ẹ̀ náà àwọn tó kù àwọn làwọn fẹ́ parí ẹ̀, tí mo bá ní dandan lá mo gbàpò sínú PDP, wọ́n ní tó ti fẹ́ kó kú tẹ́lẹ̀ ní, ṣé tí ò bá kú ṣé yóò gbàpò tí. So ní ẹjẹ́ aronú nǹkan mi kó má jẹ mi. So bí mi ò ṣe contest central system nígbà tí wọ́n ṣe primary sí APC tí gọ́vnà Arẹ́gbẹ́ṣọlá sọ pé ìgbẹ́n láti Èjìgbò lòun ó lò, ìrìbì ní Adémọ́lá ní kó padà sínú PDP. Dẹ́rẹ́bà mi ń fọkọ̀ lọ́nà ilé mi ní GRA lóṣogbo ń bí ní Dr. Dìjípè mi pé ibo ni mo wà nílé mi lóṣogbo. Wọ́n ní àwọn dẹ̀ fẹ́ wá rí mi ní rárá èèwọ̀ níbo lẹ wà. Wọ́n ní àwọn wà lẹ́dẹ̀ máa kàn yín láǹsì. So bá ní kí driver fi ọkọ̀ tó ń wà lẹ̀ àmì tó ń fọ̀ mo ṣe lọ bá wọn lẹ́dẹ̀. Wọ́n bá láwọn pé national office wa pé Ìdìmọ̀lá fẹ́ wá contest central city lọ wọ́n dẹ̀ ní lóko rẹ̀, but wọ́n ti pé Ọ̀ṣun leadership Ọ̀ṣun sọ pé ọwọ́ Adéjàre Bello ló wà. Adéjàre Bello bá sọ pé yes pé because òun ló mẹ́gbẹ́ dání láti bí ọdún mẹ́ta tí wọ́n ti lọ. So as far as I'm concerned mi ò ní anything against it, but mo ń contest governorship bó ní ó ṣe rọgbọ tí ò fi ní lọ́pọ̀ mọ́ra wọn. Wọ́n ní kò lè lọ́pọ̀ mọ́ra wọn. Wọ́n ní táwọn tún lè béèrè lẹ́yìn tí Démọ́lá bá complete ọdún méjì òun ní pé kọ́ lọ ẹ̀kan sí pé kò contest governorship. No problem. Àti tẹ́wọ́ gbà nìyẹn. I went to the whole 10 local governments of the Central District with him láti ṣẹlẹ̀ láti ilé Dr. Olú Àlàbí náà ní kí n máa bọ̀. Mo ti kó lédè lọ́dọ̀ Dr. mi bọ̀ mo ti mú lọ sínú ilé mi, mo ti control gbogbo àwọn tí ó sign form. So bá fọ́ọ̀mù yẹn ajá sí méjì báyìí ni kẹ́nìkan káwọn lọ́kàn lọ bẹ̀rẹ̀ ń kiri káwọn kan lọ bẹ̀rẹ̀ ní Ọláolúwa àbẹ̀rẹ̀ sí sign form yẹn because 6 PM jọ yẹn ní ó close bá a ṣe ṣe nìyẹn. Ọlọ́run dẹ̀ ṣe we won 9 out of 10 local government ọdún náà. So that was August 2017. Go di January 2018. Rumors lè máa ń gbọ́ pé Démọ́lá fẹ́ ṣe gọ́vnà. Démọ́lá ṣe gọ́vnà tó nígbà tí àwọn bá ṣe lówó kò sí nǹkan tí ò lè lọ́wọ́. Ó dẹ̀ lọ bá kábíyèsí láàfin ní kábíyèsí. Mo ń pọ̀ nǹkan báyìí kábíyèsí tí ò ní ọgbọ̀rọ̀ dábí wàhálà tó ṣe. Ká máa ń fọ̀rọ̀ gùn. Démọ́lá Adeleke was the candidate of the party in 2018. Èmi náà will withdraw until the day of election. As a serving senator, he was number 1. As former speaker, èmi number 2. Bí wọ́n ṣe pè wá tẹ̀lé ara lédè náà sí ni. Lórí ìlà, ó dẹ̀ fọ́ tẹ́mi lẹ́kẹ̀ẹ́ ó ní ọgbọ̀dọ̀ wọn á dìbò fún mi o. Mo ní mo fọlọ́run búra pé Adémọ́lá Adeleke máa bọ̀. Ìgbà mo kọ́ tán, mo tún fi hàn. Èèyàn wo ni ó gbà mí gbọ́ lẹ́yìn òun gangan òun ló yẹ kó máa sọ fún àwọn ẹ̀ pé I saw it. But he didn't say anything. Pé mo kọ́ Démọ́lá Adeleke sórí ẹni tí wọ́n já fún mi. So ìyẹn lọ. Kí làwọn ọmọlẹ́yìn mi wá ń béèrè? Wọ́n ní nígbà tí ilé yá pọ̀ tún la ẹ̀rù wá bá bàbá tún pé wàhálà lè dé ní yídì. Wọ́n pe mẹ́wàá láti ọ̀dọ̀ Démọ́lá, wọ́n pe mẹ́wàá láti ọ̀dọ̀ tèmi. Àlejò sí palace. Báwo ni wàhálà ò ṣe ní ṣẹlẹ̀? Àti pé kí ni tẹ́yìn ìyẹn Adeleke fẹ́ tẹ́ fi jọ àmì ìyẹn Adéjàre Bello fẹ́ tẹ́ fi jọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Adeleke. Wọ́n nà kí Màdéwọ̀ lù dìde ó ní kò sí táwọn fẹ́ fi pé House of Reps ẹ jẹ́ kó lọ. Ní Kwara ọmọ ìyá méjì ẹnìkan ṣe gọ́vnà lọ ẹnìkan ṣe sẹ́nítọ̀ nǹkan wọ́n ṣàìtò oríṣiríṣi examples.
ẹnìkan dìde ń jọ́ náà lọ́hùn ó ní Adémọ́lá Adélékè wà níjòkó ẹ̀kọ́ ló sọ̀rọ̀ ẹnìkan ló sọ̀rọ̀ ìfẹ́ dákọ̀ nìyẹn ó ní àwọn lọ fún Dr. Dìlábọ̀ bàbá kábíyèsí ìyẹn ò lè ṣe sọ́ńbí so wọ́n ní bàbá nígbà wo lẹ́mọ̀ yín àbọ̀ wá wọ́n ní in the next 1 or 2 weeks 2 weeks yẹn tí ó bá pé lọ́la ló kò pé mọ́ nígbà tá a máa gbọ́ mostly pé nígbà tí wọ́n fún Dr. Dìlábọ̀ wọ́n ní tí Démọ́lá bá jẹ gọ́vnọ̀ kì í ṣe kọmíṣánná kì í mú kọmíṣánná tó bá wù mí ní 3rd of June tí mò ń kó ní House of Assembly 2011 mo ní tí wọ́n ó fi mú ọkọ̀ mi wá bí fún confirmation bóyá for adviser or commissioner ọlọ́mọ yóò dé bá mi lórí ilẹ̀ àlàyé torí pé àpadà sí ibú ní ọ̀jẹ̀ èyí tó padà sí ibi tí mo ti confirm àìmọye commissioners so tí apá ọba ṣe sán láti ká lérí lẹ́yìn ìdìbò yẹn ó wá sí mi bíbà mo wà ní picket for 5 days mi mọ bí aṣíwájú Tinubu ṣe gbọ́ the president of Nigeria today nígbà tó di ijọ́ kẹrin tí mo sick bá rí Muslim ọba níkòrò ó pe nọ́mbà mi tóun ti délé mi fẹ́nìkan lójú ilé mi fóun mo ní mi ìjà wá sí lọ́sùn báyìí o ìgbà tó sábẹ̀rẹ̀ sí yín mí mo jẹ́wọ́ fún pọ́sìtì tí mo wà ní picket he came to picket ó ní iṣẹ́ tóun ti rán òun kò ṣe jẹ́ mọ́ pẹ̀lú bóun ṣe bá mi bá ṣe sọ pé kí n tẹ̀lé ń kálọ̀ náà wá ní aṣíwájú ló fẹ́ rí mi lẹ́kọ̀ọ́ wọ́n ti gbọ́ pé wàhálà dé láàrin èmi àtàwọn Adélékè nígbàdà nígbà tí yá ọjọ́ kejì níjọ́ tí ọba níkòrò wá yẹn wọ̀ sí Saturday ọjọ́ kejì wọ̀ sí Sunday bí wọ́n ti láwọn ọlọ́pàá kan wá ń ta ni nígbà tó ń tọ́ wọn wọlé lọ́ba bíi ọmọ àgbọ̀dún olùfẹ́ra ó lóun gbọ́ pé ó rẹ̀ mí bẹ́ẹ̀ mọ́ ẹ́ńfílò kékeré kan lápò bàbá mi lọ́wọ́ pé kì í ṣe set for speech bẹ́ẹ̀ so gbára mi yá èmi rẹ̀ sì lójúkọ àṣejù pẹ̀lú aṣíwájú so possible ní APC ń gbọ́ pé nígbà tí wọ́n dìbò senator báwa PDP pé a rí 2000 lẹ́dẹ̀ north a rí 2000 lẹ́dẹ̀ south pé ìyẹn ò mú kí ni guarantee tí mo lè fáwọn ní oníṣàlẹ̀ rí 20% ní mo lè sọ̀rọ̀ lẹ́dẹ̀ north mo ní the least a lè rí ní 30% least ó ní is that possible? Yes. At the end of the day we got at 3% for that election so bóyá ló fetch mi ní ọ̀rọ̀ ẹni ambassador yìí because for the man not to have seen me for 15 good months á sọ̀rọ̀ kó dẹ̀ kí wọ́n gba CV mi ó jọ mí lójú so bá a ṣe bá débi tá a bá dé nìyí mo bá dé mọ́ láyọ̀ pé àdé ń lò dédé kò gẹ̀ẹ́tẹ̀ ní 2018 kò gẹ̀ẹ́tẹ̀ ní 2022 mo sì máa ń nígbàgbọ́ kan pé kò sí ní tọ́lọ́run ò lè ṣàfihàn tí ò bá fẹ́ ṣe àwọn èèyàn bìlí pé Adéjàre Bello ló mú Adémọ́lá Adélékè lẹ̀ ní 2018 ilé tèmi gan gbà pé bó ṣe rí nìyẹn pé because ìbò tá a kó lọ fún APC ẹ̀dẹ̀ north and south ìbò 12,000 ni tá a bá yọ kúrò ní ìbò APC tá a bá kátẹ̀ mọ́ dàpọ̀ mọ́ ti PDP tá a bá ti kọ́kọ́ yọ ná ìbò ti bàjẹ́ kò ní sí ti jẹ́rìí rọrùn kò ní sí kan outright winning ni ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ Ọlọ́run ti lé ni pé Adéjàre Bello support Adémọ́lá Adélékè in 2018 Adémọ́lá Adélékè sí faith ó fail in 2022 Adéjàre Bello support Adémọ́lá Adélékè he still won ó mọ̀ pé God's time is the best time Ọlọ́run ti sign pé yóò jẹ government so gbogbo nǹkan láyè ó wà kọ́ lọ́wọ́ bọ́lọ̀ ń bá tẹ̀ ṣe design kan bẹ́ẹ̀ ni ó ṣe rí
Therefore, anything that comes my way, whether failure or success, may attribute ẹ̀ séyàn pé ẹnìkan ló ṣe ẹnìkan ló. That has been my belief. So bá a ṣe gba débi tí abádélé ni. I wish him the best of luck, and I pray for him that his reign will be the best in Osun State, because ọmọ ìlú kan náà ni wá. Wọn ò lè kí mi má lù mí lọ́sùn, Ẹdẹ ni. Wọn ò lè kí òun náà má lù mí, Ẹdẹ ni. Bí wọ́n bá gbìyànjú tó dẹ̀ lè ṣe gẹ́gẹ́ bí ọmọ ìlú nípa àṣàtúnṣe ìlú, ó tún ṣe gbìyànjú ẹ̀ léyìí tí inú àwọn èèyàn ń dùn, including me. Ó dé lù mí lánàá, mo rí pé ìyàtọ̀ ti bá. Táwọn méjèèjì bá láǹfààní láti wo kinní tí tẹ̀ ń ká lọ́wọ́ ẹ̀, wọ́n sọ pé lóòótọ́ Adejare Bello ó gbé ìgbésẹ̀ àlàáfíà. Ìgbà tí wàhálà yẹn tó fojú hàn, iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe ni pé àwọn honorable tó wọlé ní 2019 sí House of Assembly, wọ́n ń ṣe workshop fún wọn ní hòtẹ́ẹ̀lì tí jẹ́ ní Lókojìsá ni. Yes, Lókojìsá. Wọ́n wá invite our former speakers síbẹ̀ pé ká fún wọn ní workshop ká participate. Ibẹ̀ ni mo ti pé the first speaker in the state, Wale Afolabi, mo pe Najim. Sẹ́yìn ò rí pé wàhálà ń bẹ nínú ẹgbẹ́ yìí. Sẹ́yìn ò mọ̀ pé Arẹ́gbẹ́ àti chief of staff ẹ̀ ń jà ni. Wọ́n láwọn náà rí. Tá a bá wá rí kí là ń ṣe. So bẹ́ẹ̀ láti dámọ̀ràn pé ká máa jọ sọ bàbá Àkàndé tí wọ́n bá rí pé wọ́n wà ńlá ká lọ rí bàbá. Àwa mẹ́tẹ̀ẹ̀ta la ríra wa. Àdẹ̀lọ́. Bàbá ṣe rí nǹkan báyìí. Bàbá láwọn náà rí. Even àwọn ti gbé ìgbésẹ̀, àwọn ti pa méjèèjì. Kí Arẹ́gbẹ́ ti London dé, káwọn ó pè wọ́n papọ̀ lókun. So tó ń tẹnu ẹ̀ ní kòró bẹ́ẹ̀lẹ̀. Alálọ̀rí aṣíwájú lẹ́kọ̀ọ́. Pé káṣíwájú pé because òun ó pàṣẹ fún àwọn méjèèjì ni. Torí Yorùbá máa ń sọ pé okó ò ní dání lẹ́yìn ẹ̀kùn. Àti gọ́vùnà Arẹ́gbẹ́ṣọlá ni o, àti gọ́vùnà Oyètọ́lá ni o. Lẹ́yìn Ọlọ́run tó dá wọn, ẹ̀yin sábà bí wọn aṣíwájú. So nígbà tá a kúrò lọ́dọ̀ bàbá la bá plan yẹn pé tí bàbá lè mọ ẹ̀jẹ̀ àrìn bẹ́ẹ̀. So unfortunately ni restriction Yorùbá ṣẹlẹ̀ la lè move lọ títí mọ́. Now thereafter, nígbà tí mi wá ń plan láti kúrò Nàìjíríà ní 2021, mo wá lọ bá gọ́vùnà Oyètọ́lá. Mo ní wọ́n ló mú yanjú nọ́mbà tó ń jẹ́ epo mọ́lẹ̀. Gọ́vùnà Arẹ́gbẹ́ṣọlá ti sí tiẹ̀ sọ́dún mẹ́jọ rẹ̀ tó sì mínísítà lọ́wọ́. Tó bá dá lẹ́yìn ariwo Oyètọ́lá làwọn èèyàn gbà. Tó bá tún dá nígbà kejì, mo mọ̀ yín lé ń sùúrù, ṣùgbọ́n sùúrù yín yẹn kò ní pọ̀ jù, ẹ fi kún o. Gọ́vùnà ní Ọlọ́run jẹrẹ tí ó tán sùúrù. Ó ní òun ti rún kinní yẹn mọ́ra lábẹ́nú tí ó hàn síta ọjọ́ pípẹ́ pé nígbà tó ń jẹ́ chief of staff tó bọ̀ sí. Tí àbá rẹ̀ tí ó tán sùúrù pé yín ò kún. So olùdá máa ṣègbìyànjú, máa lọ rí former gọ́vùnà Arẹ́gbẹ́ṣọlá náà. He gave me the go ahead. Ó lè lọ bá wọn lẹ́yìn méjì Abuja tí mo fowó ara mi wọ plane. Mo tún padà bá gọ́vùnà Oyètọ́lá pé ìjà sì sùúrù lórí ọ̀rọ̀ yìí. Sùúrù jọ́nà lọ́n tí mò ń pariwo lábàdé bí kábàdé. So táwọn méjèèjì bá wo fọ́nrán yìí, ó jẹ́rìí sí. Mo délé ẹlẹ́ẹ̀kejì, mo délé gọ́vùnà Arẹ́gbẹ́ṣọlá ní aago 10 alẹ́ lẹ́yìn. Aago 1 òru ni mo kúrò ńbẹ̀. Aago 1 òru ní Kùsàpé, ní orí àbájáǹkẹ́ ní Kùsàpé, lẹ́gbẹ̀ẹ́ aṣojú rẹ̀. So a ṣègbìyànjú, ṣùgbọ́n bọ́lá bá ti pé nǹkan òru náà ni ó rò. Ìmọ̀ràn mi ni pé kí wọ́n jẹ́ ká rí pé
omi ló dànù akèrègbè ò fọ́. Wọ́n ní bẹ́sìn bá sì dání àtúnwò ni pé a lose election 2022 kì í ṣòpin ayé o. Even èmi tí mo wá láti ibi tó jẹ́ àmú PDP láti ìlú Ẹdẹ tí mo sì mọ̀ pé gómìnà tó wà ń bẹ̀ lénìí Gọ́vùnà Adémọ́lá Adélékè ó ń ṣe dáadáa sílùú Ẹdẹ àtàwọn ìlú míì náà. Síbẹ̀síbẹ̀ mi káàárẹ̀ ọ̀kan àwọn kan pè mí, àwọn tó nífẹ̀ẹ́ mi, pẹ̀lú bí gómìnà ṣe ń ṣe yìí ṣé ẹnì ẹ fọ́ńtì àti wá sí campaign náà lù. Mo ní sófin kan sọ pé tí gómìnà bá jáde níbi kan yẹn gbọ́dọ̀ lọ́bẹ̀ ṣé wọ́n lé àlókò ní àbí wọ́n náà wà. Ilé ẹ̀ ní yóò lè díẹ̀ o ìpínlẹ̀ òní náà rí o àtà ní àdúrà mo ní kọ́lọ́n jẹ́ kó tẹ̀síwájú. Bọ́rọ̀ bò ní tá a bá tiẹ̀ rí gbogbo ẹ̀ ìbò aráàlú lè má tó nǹkan fún àwa tá a wà ní APC but I trust my members. Bí ìgbà tá a ṣe mọ̀lẹ́ ni mo fẹ́ sọ fún pé àwọn tí mo kó kó PDP láti 2018 bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ wọ́n yìí wà ní tax tí wọ́n kó. So mo fẹ́ rọ àwọn ọmọ ọgbẹ́ APC ní pẹ̀lú ọ̀sùn ló dànù àgbàfọ́. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ká máa ṣe mítìn wa lóòrèkóòrè ká má lọ́wọ́ sí jàgídíjàgan. Ìjọba PDP ti bẹ lóde lábẹ́ Gọ́vùnà Adémọ́lá Adélékè ẹ jẹ́ ká kún wọn lọ́wọ́ ẹ jẹ́ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ because tó o bá jí láàárọ̀ tó o bá ṣàdúrà fún rẹ̀ tán ṣàdúrà fún ìjọba bóyá ìjọba òkè bóyá ìjọba àárín bóyá ti local government tíjọba bá ṣìṣe ayé ọmọ rẹ náà kò ní bá mu torí pé ìwà tí wọ́n bá wú yóò ràn ọmọ rẹ tí wọ́n bá ti rò pọ̀ lè escape ẹ̀ pé because o ti bá yé débi kan àwọn ọmọ rẹ lè má escape ẹ̀ because ọgbọ́n tó lò tó fi bá débi tí ó bá dé àwọn ọmọ rẹ lè má nílò ọgbọ́n bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ máa gbàdúrà fún wọn. Ọ̀làǹsìn mo wà l'Ábùjá fún inauguration Aṣíwájú kí n tó dé mo ti bá invitation nílẹ̀ wípé wọ́n fẹ́ ṣe inauguration new House of Assembly the 8th Assembly ní ọ̀la Tuesday. Èèyàn kan wọ́n bí mi léèrè pé ṣé máa lọ ní àmì state náà tó torí pé PDP ní 25/26 gbàmọdé speaker ní 2003 25/26 làwa náà ní tipátipá la fi ní minority lọ́dún náà so nǹkan kan ò bàjẹ́ náà I must go there because I was officially invited so kò túmọ̀ sí pé ẹgbẹ́ mi lẹ́yọ̀ kan péré ń bẹ̀ I must go there so I'll be there in the House of Assembly tomorrow for the inauguration of the new assembly. Well, olóyìnbó ní never say never but bóyá àpadà sí ibú ni o bóyá òṣì ni o bóyá ibi ni o mo gbàládùra pé kọ́lọ́ má jẹ́ ó dé bá mi tí màá sọ pé mo padà sí ibi torí pé ìṣojú bọ̀rọ̀ ni mo fi kúrò ń bẹ̀ ẹgbẹ́ tí mo nurture for 3 good years all alone tí mo ń fund tí wọ́n dẹ̀ gba gbolé mọ́ mi lọ́wọ́ tẹ́ bá tẹ̀ pé mi jókòó pé níta fẹ́ ṣe lélẹ́yìí o yàtọ̀ I will make my demand irú House of Reps táwọn èèyàn mi béèrè ní Palace mi ìdẹ̀rù púpọ̀ jù èmi tí mo fi ọdún méjì àbọ̀ contest governorship ọmọ yìí tí ó ti lọ tí máa ń béèrè House of Reps tí mi béèrè senator torí senator tó fẹ́ fi ilẹ̀ ọ̀ya ẹ̀fí sórí tébù mi kì í sọ àpò mo ń bẹ̀rẹ̀ House of Reps tẹ̀tún ní ọ̀wà àfẹlẹ́ kí mi wá jẹ commissioner ṣé àwọn pé kò síbẹ̀rù ọlọ́mọ yẹn so ìṣojú bọ̀rọ̀ mo fi ẹgbẹ́ yẹn lẹ̀ torí nígbà mo filẹ̀ kò tẹ́ mi lọ́rùn mi ìfẹ́ filẹ̀ mo láìkí ẹgbẹ́ yẹn bí ìgbà tí yàn bá that umbrella bí ìgbà tí yàn bá láìkí ọmọ tó bí ni ṣùgbọ́n àwọn APC wọ́n embrace mi kọjá bó ṣe yẹ wọ́n pọ́n mi lé kọjá bó ṣe mọ̀ irú èlé tí mo sọ fún yàn ambassador tí mo ń ṣe lọ́wọ́ yìí àwọn kan tí ń bẹ̀rẹ̀ ní sẹ́yìn yà fún ambassador yẹn lè ti dènà àlejò Aṣíwájú yà fún ọ ní nǹkan mi
Ọlọ́run tó rán síwájú létí ní 2021. Ọlọ́run náà ló wà lórí àlééfà. So tí a bá ní kí nǹkan mìíràn ni wọ́n fẹ́ fún mi, fine. Tí a bá sì ambassador náà ni mo bá lọ, fine. So gbogbo nǹkan tí mo ṣe láyé kò sí èyí tí mo plan fún ara mi pé tí mo fẹ́ jẹ́ lélẹ̀. Bóyá mo fẹ́ jẹ́ minority, bóyá mo fẹ́ jẹ́ speaker, bóyá mo fẹ́ jẹ́ ambassador. I only plan to be a member of the House of Assembly. That was the only thing. Gbogbo ọ̀nà ní ń dé bá mi. Tọ́lẹ̀ ambassador jọ méjì lèmi àti gómìnà Oyètọ́lá fi sọ tí mo fà tó sọ lókè mi ò fẹ́ sọ. Mi ò fẹ́ tí ó gbé mi kúrò láàrin wọn. Alhamdulillah, mo dúpẹ́. So it's very very unlikely. But nígbà àbá tí kú, èyí lè sọ pé dandan gbọ̀n nǹkan kan ní ó ṣẹlẹ̀, nǹkan kan ní ò lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n fún ara mi pé màá kẹ́rù mi kò ní APC, màá wá di wọ̀ nínú PDP.